Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Let me receive good news. I must get this job. I must get it. Your prophet said it. I must get this job. In the name of Jesus. Thank you, God. Thank you, God. Oluwa, help me. God bless. It's time for vengeance. Yeah. Where are you? Uncle, who are you? You want to know me? Womi, look at me. I am the custodian of vengeance. Me, lolùkọ́nà ẹ̀san. Olùkọ́nà ẹ̀san? Kí ni ẹ̀ṣẹ̀ mi gangan tẹ̀? You want to know? O fẹ́ mọ ẹni tó ṣẹ̀? Ẹni tó ṣẹ̀ rẹ̀. But mi ò mọ̀ máa ń rí náà. You don't know him. O ò lè mọ̀. Òun lolùfisùn tó gbẹ́sẹ̀ rẹ̀ lé wa lọ́wọ́. Láti máa dì ọ́ lọ́nà. To stop you and to monitor you because he's crying for vengeance every blessed day. Ó dẹ̀ gbọ́dọ̀ gbẹ̀san lórí rẹ̀. Gbẹ̀san mi! Gbẹ̀san mi! Ìjà rẹ̀ mọ̀ ń jà. Dákẹ́ bá o. Gbẹ̀san mi! Mọ̀dàfọ́ká ni ẹ̀mẹ́. Mọ̀dàfọ́ká ni bàbá ẹ̀. Idiot ni fádà ẹ̀mẹ́. Bàbá ẹ̀ dá ẹ̀mí arákùnrin légbodò. Ní 1872. Mọ̀dà bọ̀bọ̀ tó dúró yìí. Wọ́n fẹ́ pe arákùnrin wá sóde ayé, but your father is ritualist. Kidnapper ni father ẹ̀. Father ẹ̀ ló sọ arákùnrin di ẹni tí ó lè wá sóde ayé. Now, ó sunkún fún ẹ̀san ló wá bá ẹ̀mí olùkẹ́san. Olùkọ́nà ẹ̀san láti gba ẹ̀san lórí ẹ̀yin ọmọ àti àrọ́mọdọ́mọ. And now I'm here. Now, ó ti fẹjọ́ rẹ̀ sùn, ó sunkún lẹ́mẹ́ dákẹ́ o. Ìjà rẹ̀ mò ń gbé o. Ìjà rẹ̀ mò ń gbé o. I'm fighting for you. So keep calm and keep quiet. Your father caused this young man not to come to this house. Now, therefore, ẹ̀san sunkún lórí rẹ̀, a sì máa gbẹ̀san lórí rẹ̀. What is this in your heart? Kí ni mò ń wò lọ́wọ́ yìí? Credentials? O fẹ́ rògbòlò? Why Timmy? No way! Because you've not paid for the debt. O tí ì san gbèsè tó wà lọ́wọ́ rẹ. O lè rògbòlò níwọ̀n gbà tí mi sì ń bẹ, tí mi sì ń mẹ́. I won't take this from you. I'm fighting for you. Ṣàǹgbá, Ọlọ́run yóò gbẹ̀san. Alágbègbẹ̀san rẹ̀, o lè rògbòlò. Olúṣọlá, truly, your biological father caused all this. But it has been written in the book of Romans, chapter 9, verse 15. A ti kọ wípé èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. Èmi yóò sì ṣojú rere sí ẹni tí èmi yóò ṣojú rere sí. Jẹ́ kó mọ̀ wípé ìwọ ti di ẹni ìràpadà. Ìwọ ti di ọmọ Ọlọ́run. You now belong to God. Nídìí èyí, gbèsè ẹ̀san kan ò sí lórí rẹ mọ́. Kò sí àkọsílẹ̀ ẹ̀san gbogbo ẹ̀ láti yí lórí rẹ. Wò ó, kí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò lè lọ láìṣẹ. Jẹ́ kó mọ̀. Báwo ìwọ olùkọ́nà ẹ̀san? Aṣá ti kọ nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 15 wípé
èmi yóò ṣàánú fẹ́ni tẹ́mi yóò ṣàánú fún èmi yóò sì ṣojú rere fún ẹni tẹ́mi yóò ṣojú rere fún ìdí èyí kò sí ẹ̀san kankan lórí mi a ti ká gbogbo ẹ̀san kò lórí mi torí pé èmi ti di ọmọ mo ti di àtúnbí ọmọ Olúwa ni èmi ṣe. Idiot! Nonsense! I loved you. Ìwọ ń ka Bíbélì. The same Bible says in the book of Romans 12:19 tí èmi ní ẹ̀san arákùnrin ń sunkún ní gbogbo gbà lèmi lórí mi ò ní dúró lórí ìwọ nìkan. You and your brothers and your sisters and your forthcoming generation mo máa gba ẹ̀san lórí. Sọ fún in the book of Psalm 105 verse 15 the Bible said, touch not my anointed and do my prophet no harm. You are an anointed. Ẹni àmì òróró ni ẹ́ because you have been born of God. Nídìí èyí a ní gbèsè ẹ̀san kan a ò lè béèrè lọ́wọ́ ẹ mọ́. A ò lè béèrè gbèsè ẹ̀san lórí rẹ mọ́. Jẹ́ kó mọ̀. Gbọ́ olùkọ́ náà ẹ̀san. Aṣá ti kọ́ wípé ẹ má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi ẹ má sì ṣe wòlíì mi ní ibi ẹni àmì òróró Ọlọ́run ọ̀gá ògo ni èmi ń ṣe a ti fi òróró yàn mí a ti kì mí sínú ikú ẹ̀jẹ̀ Jésù èmi ò ní ẹrù ẹ̀san kan láti gbèsè torí pé ẹni àmì òróró Ọlọ́run ni èmi ń ṣe. Ṣé lóòótọ́? Okay, good boy, only point. Wá. Yeah, Modano. You must be very stupid. I love you. You know why? Mo nífẹ̀ẹ́ bó ṣe ka Bíbélì yẹn. Ìwọ tí wàá gbàgbé ni. The same Bible says in the book of Jeremiah 31:29 kí ló sọ? Àwọn bàbá ti jọ èso àjàrà. Ẹ̀yin kọ́ ìwọ ọmọ. Olùgbẹ̀san sì dúró sunkún lé mi lọ́rùn ní gbogbo ìgbà láti gbẹ̀san lé lórí fún ìdí èyí. Ó lè lógolo àti ìran rẹ àti ìran kẹrin rẹ ní ìgbésẹ̀ mi lẹ́wà léròkolo. Olúṣọlá ìwọ gbedébẹ̀ ń tiẹ̀ jẹ́ kó mọ̀ wípé Bíbélì wípé a kì yóò pòwe yìí ní Ísírẹ́lì mọ́ pé àwọn bàbá jẹ́ èso àjàrà ẹ̀yin wá ń kan àwọn ọmọ. Long time ago, that has been nullified. Sórí ìwọ, ò sí lábẹ́ òfin yẹn mọ́, ò sí lábẹ́ ègún yẹn mọ́. You are now a free person. Ó ti di ẹni ìràpadà ń tiẹ̀ now. So therefore, the sins of the fathers will be visited on the fathers, and your own sin will be visited on you. Come on. Ó sì lábẹ́ yẹn mọ́. Jẹ́ kó mọ̀. Olùkọ́ náà ẹ̀san ọ̀rọ̀ àgọ́ ló sọ àti pé àṣepa òwe ló pa torí pé a ti kọ́ nínú ìwé mímọ́ wípé ká má ṣe pa òwe nílẹ̀ Ísírẹ́lì mọ́ wípé bàbá jẹ èso àjàrà èyí ń kan àwọn ọmọ. Bíbélì sọ pé oníkúlùkù ní ó rẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ èmi ò lè rẹrù ẹ̀ṣẹ̀ àwọn bàbá mi torí pé bàbá mi ló dẹ́ṣẹ̀ èmi ò lè rẹrù ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni mo wí mi ò lẹ́rù kan tí mo fẹ́ rù mọ́ olùkọ́ náà ẹ̀san. Wo èmi nìkan kọ́ ni bàbá mi bí ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ àbúrò bẹ́ẹ̀ kí ló dé tí o béèrè ẹ̀san lọ́wọ́ wọn ó ṣe wá jẹ́ mi nìkan ló dojú ẹ̀san kọ. Good question. Ẹni tó béèrè ló fẹ́ mọ̀ di ọ̀rọ̀. Lóòótọ́ ìwọ nìkan kọ́ ni bàbá rẹ bí. Bẹ́ẹ̀ ni oníwájú ó sì ní lẹ́yìn ṣùgbọ́n among you all you alone ìwọ nìkan ló gbé ìgbésẹ̀ láti tayọ láàrin àwọn akẹgbẹ́ rẹ láàrin àwọn ọmọ ìyá rẹ. Dúró náà olùkọ́ náà ẹ̀san nígbà tí mò ń gun ọ̀kadà tí mò ń bá wọn rú pẹ̀mbọ̀ ó ṣe ríran rí mi nígbà yẹn kó ló fẹ́ gbẹ̀san ó ṣe wá jẹ́gbà tí mo súnmọ́ bèbí àti ṣe rere mi ló wá náà dé ó fẹ́ gbẹ̀san. Truly, you must be mad. You must be very stupid.
lóòótọ́ ṣèbó ló kàwé. You been educated, right? Is 0 minus 0 kí ló máa fún wa? Is 0. Wèrè ní ẹgbà yẹn gẹ́gẹ́ bí àti wò ó. Igi tí ò léso tá à ń sòkò fún òfò la fẹ́ ká lórí ẹ̀. Nígbà yẹn ayé òfò ló wá. Bọ̀ nísìnyí o ti ń gbègbèsè ògo n kò nígbà ẹ̀ arákùnrin yìí nígbà ẹ̀ mọ́dáfákà ẹ̀ ó ń sunkún lẹ́mi lẹ́ni gbogbo ìgbà. Ìtorí èyí àwọn let go. Ní orúkọ Jésù mo bọ́ lọ́wọ́ ẹ̀san. Gbọ́ olùkọ́ náà ẹ̀san. A ti kọ́ wípé tí ọmọ bá sọ wá di òmìnira àwa yóò di òmìnira. Èmi ò ní ẹrù ẹ̀san kan gbé mọ́ o. Ìwé mímọ́ sọ wípé àwa kì í ṣe ẹrú mọ́ bí kì í ṣe ọmọ. Èmi ò kì í ṣe ẹrú o. Wò ó èmi ti di ọmọ Ọlọ́run. Fún ìdí èyí èmi ò ní ẹrù ẹ̀san kan láti gbé sórí mọ́. Bẹ́ẹ̀ ni mo wí. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Èmi kì í ṣe ẹrú mọ́. Ẹ̀san ò ṣe tèmi mọ́. Lórúkọ Jésù. Truly, Jesus Christ can forgive. Ṣùgbọ́n ẹ̀mí ẹ̀san kì í kú. I'm coming. Mo padà bọ̀ lórí àwọn ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ tí kò mọ̀ Ọlọ́run. Máa lọ. 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 Káàbọ̀. 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 Ẹ̀mí ẹ̀san. Mo sì pè wá láti bèrè ẹ̀san rẹ lórí rẹ. Olúdélé. Yes, sir. Ọmọ Fádàrè. Uncle. Welcome. Yes, sir. Yes, uncle. O fẹ́ mọ̀ wọ́n tó ṣe. Súnmọ́ mi. O fẹ́ mọ̀ wọ́n tó ṣe. Ìwọ. O ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yàrá. Look at you. Yes, sir. Ìwọ lè. Èmi ni, sir. O tún lo ṣéènì Ẹ jọ̀ọ́, sir. sínú àgbàlá mi. O ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yàrá. Ẹ jọ̀ọ́, sir. You just started. Uncle èmi kọ́. Ta ló kù rẹ? Ká dá fún bàbá rẹ. Ká di ọ́. Àbúrò rẹ. Yes, sir. Ó ti mọ Ọlọ́run. Ó ti mọ Jésù Kristi. Orúkọ tó jolúkọ lọ. Ìwọ. Mo fẹ́ wo nǹkan tó fẹ́ fi gbára rẹ. Nínú àgbàlá mi tó dé sí. Ẹ jọ̀ọ́, sir. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àbí kí àlàkẹ́ fọ́dà. No, I'm not. Ìwọ. Look at you. Of course you are. Please, sir. Ẹ̀san. Ìjà rẹ ni mò ń gbé. Kóyà dákẹ́jẹ́. Dákẹ́jẹ́ mẹ́ o. Níwọ̀. Ìfojú rẹ̀ ní mọ̀pọ̀. Who is this? From the bank. Hello? Hello? Yes. Yes, Mr. Olusholani. I got the job. Thank God. Thank you, sir. Thank God. Olúwa ṣé o. Bẹ́ẹ̀ ti tóbi tó. Olúwa, Ọlọ́run gbogbo ayé. Bẹ́ẹ̀ ti tóbi tó. Gbogbo ayé kò lè gbà yín, gbogbo ọ̀run kò lè gbà yín, Olúwa. Bẹ́ẹ̀ ti tóbi tó. Professor Entertainment ọ̀dọ́ wa gangan ní ìgbádùn kalẹ̀ sí.